tí àwọn mùsùlùmí kan ń pè fún ogun nítorí pé àwa kan lòdì sí sàríà nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká wo fídíò yìí. The most to track the Muslims, they started like somebody like Makinde here, the governor of Oyo State, somebody like Abiodun in Abeokuta in Ogun State. He also issued a threat and said there was nothing like Sharia. And of course, we'd like to say that we will continue to press for the Sharia panels. The Sharia panels in existence will not close. And any attempts to close them will be a declaration of war on Muslims. And of course, it is an invitation to chaos. In particular, we have Yoruba nation activists threatening the Muslim leaders in Yoruba land. But the Yoruba Muslims in the southern part of the country have nothing to rely on. They have the magistrate courts, high courts, courts of appeal, and the Supreme Court. Then there is Sharia law, which is already in operation in the north. Then there is customary law, which is all over the federation, throughout Nigeria. The common law, which operates, through which we operate the magistrate, high court, appeal court, and the Supreme Court, is suitable for Christians. And the Christians enjoy it. And because of that, they have not asked for any other thing. Because common law, which is not so common, is Christian law. The Muslims in the north enjoy Sharia. But the Yoruba Muslims, or Muslims in the southern part of the country, have nothing to rely on. They are robbed, they are denied, they are deprived, they are oppressed. And it is a responsibility on the part of the chief executives of the states in Yoruba land to come out openly to declare that Muslims want to establish Sharia courts. There was no such information. But because they want to track the Muslims, they started like somebody like Makinde here, the governor of Oyo State, somebody like Abiodun in Abeokuta in Ogun State. He also issued a threat and said there was nothing like Sharia. And of course, we'd like to say that we will continue to press for the Sharia panels. The Sharia panels in existence will not close. And any attempts to close them will be a declaration of war on Muslims. Because we hold those Sharia panels inside mosques. We don't use government courts. They are not courts. If they insist on being ignorant, then we will insist on our rights. Arbitration is our right. And from it, we will move on to the court per se, because Sharia court is actually our right. We are begging the question when we ask only for Sharia panel. Wọ́n pé gbogbo wọn tí bàbá yìí sọ lóye gbogbo wa wípé ó ní dandan ni Sharia gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá. Kódà ó ń sọ wípé torí pé wọ́n ti ń practice ní north, torí bẹ́ẹ̀ àwa náà gbọ́dọ̀ adopt nílẹ̀ Yorùbá. Number one, mo fẹ́ kó yé gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń pè fún Sharia. Northern part of this country ó yàtọ̀ sí Yorùbá o, ó yàtọ̀ sí South West o. Mo ti sọ fún wa rí wípé ní north 70 to 60% wọn ni mùsùlùmí, even 80 to 90 gan. So wọ́n nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí, Christianity jẹ́ 27 million. Àwọn Muslim jẹ́ 60 million. So báwo ni ẹ wá ṣe fẹ́ kí Sharia fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá? That is number one. Number two, dẹ̀ ni wípé nílẹ̀ Yorùbá lẹ ti máa rí tí ìyàwó máa jẹ́ Mùsùlùmí, tọkọ máa jẹ́ Kristẹni, táwọn ọmọ tá máa lẹ́nu tó ṣe Kristẹni tó ṣe Mùsùlùmí. Mo wá fẹ́ bèrè question kan. Báwo lẹ ti fẹ́ ṣe ní ilé bẹ́ẹ̀ yẹn? Ẹ dá mi lóhùn. So àṣà tí báwa ṣe ń ṣe nílẹ̀ Yorùbá yàtọ̀ sí báwọn north ti ń ṣe. Ilẹ̀ Yorùbá yàrá kan ni gbogbo wa, ibi kan láti sàn wá. Ẹ lè fi wé àwọn north tó yẹ pé ọ̀tọ̀ níbi táwọn ṣá ti wá, ọ̀tọ̀ níbi tí Fúlàní ti wá, ọ̀tọ̀ níbi táwọn Bárí ti wá, ọ̀tọ̀ níbi tí wá ti wá tó yẹ pé wọn mọ́ra wọn. Ẹni àmọ̀rí ìpáàkú ni àwọn ń ṣe láàrin ara wọn. Ẹni pé bẹ́ẹ̀ ò tòrò, ṣébí Sharia yẹn náà wọ́n fi ń kógun tira wọn. Ta lè fẹ́ fi Sharia àbájá ní Yorùbá tá a jẹ́ kan náà. A fẹ́ Sharia nílẹ̀ Yorùbá kò dẹ̀ lè fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá. Sharia ò lè wọlé Yorùbá kò sọ pé tẹ́ fẹ́ dá. Máa tẹ̀ sọ ìdí méjì tí Sharia ò fi lè wọlé Yorùbá.
ìdí àkọ́kọ́ ẹ wo chapter Quran yìí kí ló sọ ó ní ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn mùsùlùmí kẹ́yìn mùsùlùmí kẹ́ má súnmọ́ ó ní kẹ́ fi ẹ̀sìn yín lọ tó bá ti gbà ó ní kẹ́ hàn lè mọ̀ kẹ́ ìyanjú ẹ̀ ó túmọ̀ sí wípé tí sàríà bá wọlé Yorùbá lẹ́ni wàhálà ti wọlé Yorùbá nìyẹn because nǹkan tí ara wọn nǹkan tí wọ́n fẹ́ máa tẹ̀lé lélẹ̀ pé sàríà sọ báyìí sàríà ò tí wọlé Yorùbá gan àwọn mùsùlùmí kan ti ń sọ ní wípé ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí àwọn ò gbọ́dọ̀ kí àwọn ò gbọ́dọ̀ bá ṣe bó ṣe ṣẹlẹ̀ lókè Ọ̀yà lẹ́ni tó jẹ́ pé àwọn ibi tí wọ́n ti ń practice Christianity ń bẹ̀ òun ni àwọn ẹlẹ́sìn akatakítì yẹn dojúkọ tí wọ́n gba àdólóró sí tá máa ní kẹ́nìkan gbá àdólóró sára òun náà fẹ́ máa sílẹ̀ Yorùbá àwọn ní sàríà ló sọ bẹ́ẹ̀ Allah ló sọ bẹ́ẹ̀ because báwo ni ìwé mímọ́ ìwé Ọlọ́run ṣe máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pé ní tó bá ti ṣe ẹ̀sìn kẹpa kí ló dé tí ẹ̀sìn mùsùlùmí fẹ́ràn ìtàjẹ̀ sílẹ̀ torí ẹ̀sìn àwọn ìbílẹ̀ gẹ́ta ni wọ́n ń bọ igi tó ń bọ ọ̀pẹ wọn kì í sọ̀rọ̀ lórí pé wọn fẹ́ràn ìtàjẹ̀ sílẹ̀ bí eléyìí ẹ̀sìn àwọn ará India gan China táwọn ẹgbẹ́ àwọn náà bí gbọdúgbọpẹ ni wọn kì í sọ̀rọ̀ nípa pé ká pààyàn ó sì jẹ́ pé ẹ̀sìn mùsùlùmí tá a sọ pé ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn àlàáfíà yẹn ló sọ nínú ìwé mímọ́ wọn hálà wípé ẹni tó bá ti ṣe ẹ̀sìn mùsùlùmí kẹ́ ẹ pa ẹ̀dá mi lóhùn ẹ̀yin àfa dáadáa ẹ wá dìfẹ́ǹdì ẹ̀jọ̀ mi ì takọ ẹ̀sìn yìí o ṣùgbọ́n dọ́tẹ̀mí gan nígbà tí mo wo program àwọn ms bàbá tí wọ́n kó chapter yìí mo kọ́ ló pé àdís ni bọ́n nígbà tí mo discover pé Kùránì tẹ́ ní ó sọ̀kalẹ̀ látọ̀run àmọ́ nínú no so ó túmọ̀ sí pé tí sàríà bá wọlé Yorùbá ń sìn gbogbo wa yóò ṣèfù nìyẹn ẹ máa ń sọ pé kẹtẹ́ sí kọ́ yín ní pé tó bá ti ṣe sí kẹ́ máa yanjú ẹ wá máa lépa wa kiri nìyẹn ó mì pé ẹ fẹ́ gbé ìjàmbá wọlé Yorùbá nìyẹn ilẹ̀ Yorùbá tó ti tòrò tẹ́lẹ̀ ẹ fẹ́ jẹ́ kó di ibi tí ò ní tòrò bí Òkè Ọya lọ́run àbí àwọn Boko Haram ṣé bí nǹkan tí wọ́n ṣe nìyẹn tá máa pààyàn tá máa gbọ́wọ́ ìlú pé Allahu Akbar wọ́n ní àwọn ń tẹ̀lé nǹkan tí Al-Qur'ani sọ so ó túnmọ̀ pé tó bá ti gba sàríà nílẹ̀ Yorùbá nǹkan tó máa end up ẹ̀ lélẹ̀ ẹ tún wo chapter kejì yìí chapter Al-Qur'ani mi lélẹ̀ kí ló sọ ó ní ẹni tó bá ti ń ṣe ẹ̀sìn mùsùlùmí tẹ́lẹ̀ tó bá padà kúrò nínú ẹ̀ lọ sínú ẹ̀sìn mi kẹtùn yanjú ẹ̀ ó túnmọ̀ sí wípé tábárí bí olúwa yìí fẹ́ mùsùlùmí sìn tá a fẹ́ mùsùlùmí sìn tí wọ́n pé normally ẹ̀sìn tí ọkọ̀ bá ń ṣe ìyàwó gbọ́dọ̀ ṣe tí mo wá convert ẹ̀ sí religion mi ó túnmọ̀ sí pé ọ̀sán kọjọ́ kan tẹ́ máa wọlé tẹ́ máa wá mú tẹ́ máa lọ pátá ẹni tó pé tó jẹ́ mùsùlùmí ó ti convert sí ẹ̀sìn mi ó túnmọ̀ sí pé àwọn ọ̀rẹ́ mi táwọn bá nínú àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ mùsùlùmí tá a jọ jẹ kékeré dàgbà tó bá convert sí ẹ̀sìn mi ẹ máa pa lónìí ẹ máa yanjú ẹ̀ nìyẹn ẹ nítorí pé sàríà sọ bẹ́ẹ̀ so ẹsẹ̀ tó wá rí pé ẹ̀yin mùsùlùmí gidi ẹ̀yin mùsùlùmí alágbàríkà ẹ ti rí sísẹ́ yìí gbogbo support sàríà nílẹ̀ Yorùbá pápá ẹ̀yin mùsùlùmí tẹ́ ti convert kúrò nínú ẹ̀sìn mùsùlùmí sí ẹ̀sìn mi tẹ́ bá ti lè support sàríà ẹ̀yin gangan náà kọ́kọ́ máa wá fòfin ẹgbẹ́ wọn nítorí òfin sàríà sọ pé tó bá ti jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ convert sí ẹ̀sìn mi ṣe bóun lẹ́kún wòye èmi kọ́ mo kọ́ Kùránì ló sọ bẹ́ẹ̀ so sàríà tí wọ́n ń pariwo yìí ó ní nǹkan tí wọ́n fẹ́ fi ṣe láàrin àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn gan ẹni pé ìjà wà àwọn kan sọ pé mo ń gbọ́ orin kan ní ẹnu mo ń gbọ́ afákan náà tó ní abiso kòtò sófé ọlọ́mọdé àbírú àwọn tablik ló ń bá wí o tí kan sọ pé ẹni tó bá ti fẹ́ sọ tablik ní ọkọ̀ ó ní ẹni ẹ̀ sórí burúkú mùsùlùmí ló ń sọ bẹ́ẹ̀ o àfà ló ń máa padà ní fídíò yẹn àfà ló ń sọ bẹ́ẹ̀ o definitely tí sàríà bá wà bọ́sí kọ́kọ́ máa tún fi sàríà yẹn dì pẹ̀lú ara wọn nìyẹn wọ́n máa fi dì pẹ̀lú ara wọn ìkásọ́ ní dẹ́nijọ́ mẹ́ta pé nǹkan tí sàríà sọ ni pé ìka mẹ́ta lèyàn gbọ́dọ̀ máa fi jẹun pé torí ìka mẹ́ta lànà máa fi jẹun ó ní mùsùlùmí tó bá ti ìka mẹ́ta jẹun inú náà ló ń lọ tí sàríà bá tún dé láti máa fi yẹn gbé gbogbo mùsùlùmí tó bá ti fi tí ò bá ti fi ìka mẹ́ta jẹun ẹ ti pé kò sẹ́ni tó rí ẹ̀ máa pé ẹni tó rí ẹ̀ bá pé tó gbọ́dọ̀ bá sàríà láì ilẹ̀ Yorùbá kò ní gbogbo countries tó tòrò láyé yìí wọn practice sàríà law go to America sí America practice sàríà law Canada tí wọ́n practice Sharia law, South Africa tí wọ́n practice Sharia law, Germany tí wọ́n practice Sharia law, UK tí wọ́n practice Sharia law, Austria tí wọ́n practice Sharia law, Australia tí wọ́n practice Sharia law. Àwọn country tó ní ìtumọ̀ láyé nìyẹn tó pé Switzerland sorry
is it Swaziland or Swaziland so practice Swaziland not Swaziland so practice Sharia law àwọn country tó pé everybody ń gbàdúrà láti lọ ni mo ń sọ yẹn o ẹ wọ́n country tó tòrò ní ilé ayé country tó gùn ti ń jà àwọn country tó ń practice Sharia law like these countries àwọn country tó ń practice Sharia law ni ẹ wá lọ wò wọn ogun lẹ́ni ogun lọ́la ni ẹ wá fẹ́ gbé wálẹ̀ Yorùbá tó ti tòrò gbogbo èèyàn tó bá náà fẹ́ domi àlàáfíà lẹ̀ Yorùbá Ọlọ́run domi àlàáfíà yóò ń tọ̀run ẹnikẹ́ni yẹn kéèyàn tó bá ní òun fẹ́ da omi àlàáfíà lẹ̀ Yorùbá rú Ọlọ́run á da omi àlàáfíà yóò ń tọ̀run ẹ bá mi sàmì ẹjọ́ ẹnikẹ́ni yẹn kéèyàn tó bá náà fẹ́ domi àlàáfíà lẹ̀ Yorùbá rú Ọlọ́run á domi àlàáfíà yóò ń tọ̀run ẹ sàmì ẹgbẹ́ tó àdúrà mi Adamade ló ń sọ̀rọ̀ ire ó dàbọ̀. Ade Omade, advocates for the masses.